yòǹbó ànábì dáadáa. sallallahu alayhi. Yòǹbó ànábì kínú mi dùn. sallallahu alayhi wa sallam. gbogbo bàbá wa Al-Mukhtar nìyẹn tó bá já sí pé o fẹ́ràn ànábì náà wọ́n méjì bẹ́ẹ̀ gbé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. kò sí wákà lónìí. èsì fẹ́ àwọn Yorùbá wọ́n ní èèyàn méjì àìfọ̀rọ̀ lọ ẹni inú ẹ̀ ń bá ń bàjẹ́ tinú ń bi tára ń kán yóò da ọ̀rọ̀ mú tẹ́ ẹ bá fọ̀rọ̀ lọ ẹni kejì ẹni tinú ẹ̀ bá ń dùn ládùjù tó bá gbá máìkì mú tó bá sọ̀rọ̀ ó lè sì sọ yòǹbó ànábì dáadáa àmọ́ ìwọ ó ní kí n má gbá máìkì mú láti sọ wàhálà kẹ́lìmà wàhídà kódà bó ṣe ọ̀rọ̀ ẹyọ kan kí n wí afáwa Abu Nawas aṣááìrù Damashiki poeti ní nílùú Damasco ó sọ ọ̀rọ̀ kan nígbà tó fẹ́ kí àwọn tó ní ó ní wáyé ìzá tọ̀ríbùtù ilẹ̀ mùdámì sharibtu min akhlaqihi wasakirtu min adabihi fatarahu yusiki lil hadithi biqalbihi wa bisam'ihi faka'annahu adra bihi. bàbá wa ní dààmú ìkẹ́ni kankan torí wípé gbólóhùn ìkẹ́ni kankan yẹn ni pé mi ìfẹ́ máa sọ pé mo fẹ́ máa dákọ kò sẹ́ni sínú mi ò dùn sí níbí tí mi ò sì fẹ́ kọ́lọ́hùn àtànábì bá ń kí lódìdí àmọ́ tí n bá ní mọ yọ́lẹ̀ yẹn kọ̀ọ̀kan má bà àsìkò jẹ́ àmọ́ ní tí mo torí ẹ̀ gbá máìkì mú ẹ jẹ́ n gòkè báyìí kí n mọ rí ojú Mọ̀lánà dáadáa ọ̀rọ̀ yìí ò bá tún lọ díẹ̀ àmọ́ ńgbà tí bàbá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo rí i pé mẹ́sẹ̀gì tí mo fẹ́ pàṣẹ náà ṣe yẹn Mawlana Al-Mukhtar min aina abda wal kalamu garamu bó o la ṣe fẹ́ kí yín n tó so mí pọ̀ mọ́ ìtàn yín tí n bá tú kalẹ̀ lónìí ó pọ̀ bàbá wa ṣé wa Amadu yìí níjọ́ tó ti pẹ́ tí Ọlọ́run ò tí ká tá àti mọ̀ tọ́lọ̀ tó ti kọ́ ń kádàrá àmọ́ ò tí mọ̀ kó wà bẹ́ẹ̀ ni wọ́n ti máa kọ orin yín sí wa létí tipẹ́ wọ́n ní ẹ wá lọ wo àfa àgbà kan ẹni tí mo fẹ́ kẹ́ ẹ jọ abẹ́rẹ́ tí wọ́n wí kọ́hún wọ́n lẹ́yìn làwọn fẹ́ ká jọ àwọn náà ò rí láwùlì màfúùsì pé ìrìn yìí yóò pa wá pọ̀ àwọn kan máa ń ní káwá wò wọ́n bọ́lọ̀ ti ṣe wọ́n tá a bá wá débẹ̀ Abdul Latif lóde kọ́ yìí níjọ́ tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ níjọ́ náà lọ́ọ̀ inú wa ò tí dùn àmọ́ ní pé àmọ́ ní bólẹ́wà ni níjọ́ Ọlọ́run wá dà wá pọ̀ tá a wá súnmọ́ yín ẹ̀bùn là ń lókè lọ́hùn àṣẹ ìsìfáwọ̀ Ọlọ́run òní ń bẹ lára yín Ọlọ́run kẹ́ bàbá púpọ̀ mo dúpẹ́ fún yín bàbá alhamdulillah Ọlọ́run kó bá dúpẹ́ fún yín amina bá ti wá wà yìí wọn àwa ní gbogbo tẹ wá sọ tẹ bá lọ tẹ bá bọ̀ wọn ní ànábì ní bàbá tiẹ̀ wọ́n sọ̀rọ̀ kan wá ní Ọlọ́run fẹ́ ṣàánú wọn náà ní ṣé wo rí pé àwọn nǹkan lẹ́jọ́ ń tẹ̀lé mi ń bọ̀ làwọn wà ìjọ wọn gbà mí báyìí wọ́n gbà mí tán yẹn ni wọ́n á mú mi lọ sọ́dọ̀ bàbá Sheikh Ibrahim Bukhari pé mo ṣẹ̀ṣẹ̀ gba ọmọ kan mo sì fẹ́ kó yanjú tán yányán wọ́n lá níyàwó nìyẹn wọ́n á mú mi lọlé bí mo ti kú lọ́dọ̀ bàbá mi èmi sì lè sùn púpọ̀ kí bàbá ó tó yọ̀ǹda mi wọ́n ní ó lè sùn ó nǹkan méjì mo bàjẹ́ rẹ̀ àmọ́ Ọlọ́run ti ní kí bàbá ó dín kù torí pé ní tó bá fẹ́ tẹ̀lé bàbá kò gbọ́dọ̀ máa sùn mo lè sùn gan mo sì lè jẹ oúnjẹ Imam Mubarakun èmi ò fún oúnjẹ ṣe mo sọ fún Imam Mubarakun gbà tọkọ kásẹ̀ mi ní bóun náà ti mọ̀ pé ìyẹn oúnjẹ jẹ ìyẹn òórùn sùn bóun náà ti mọ̀ bóun níyùn èmi ewa àti méjèèjì Ọlọ́run fi kẹ́ mi àmọ́ ń gbà mo dọ́dọ̀ bàbá kọ́lá naomi wà kọ́lá tọ́hámi torí pé n tà ń wò fọ́tò wọn ó wá ṣe déédéé ọ̀rọ̀ àfa wa Muhammad Khalid Muhammad ó ní law lam yakun Muhammadun nabiyyan lakana insanan fi shakhsiyati rasul n tó fẹ́ júwe lára anabi pé tá anabi yẹn bá ṣe òjíṣẹ́ tá àrẹ Jibrilu sí bí ò bá ti rí ni. Allahu akbar.
ẹ gbọ́ mi yé sallallahu alayhi wa tó sallam. kására Mùlánà Al-Mukhtar pọ̀ kí o tó di lónìí ẹni sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. àbọ̀ àwọn Al-Mahfuz sọ̀rọ̀ kẹ́lẹ́ kan pé mo gba ọ̀dọ̀ àwọn kọjá mo bá wọn mo tíìtì ọmọ lásìkò tá à ń wí yìí ọ̀dọ̀ bàbá mo wà bàbá ni wọ́n ní pé kí wọ́n máa lu ọmọ kátó wá yọ̀ǹda rẹ̀ pé ìwọ náà lọ sáàbù ẹlòmíì Allah. nínú àwọn tí mo sáàbù lọ́ndà bàbá ọ̀dọ̀ wọn mo wà mo tún wá ń sáàbù Al-Mahfuz àbí bẹ́ẹ̀ kọ́ ni abẹ́ òrùlé tèmi tàwọn lèmi ń sùn kẹ́lẹ́ mọ́ bá ní wọn ṣe rí àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń rí lónìí ṣẹ̀ṣẹ̀ ń kílẹ̀ ni bàbá ti dá ti pẹ́ Ọlọ́run ti kẹ́ wọn ti pẹ́. Allah. òun ni mo fi tọ́ka sọ̀rọ̀ ẹ̀ tán gbogbo ń tẹ́ ẹ rí pé mò ń wù tí mo bá sí bá Al-Mahfuz bí láì ṣe programu èmi ni mo máa ń bá wọn ṣe ráìdù tí mo bá gba owó èmi máa gbowó àpò màá ní ẹ wá san owó àpò tí mo bá gbà á tán kí ni mo máa ń ṣe bàbá màá wá yọ ọ́ lápò màá wá dàálẹ̀ kò síbi tí mo ti rí bàbá yìí ni Allahu akbar. wọn mójútó owó lówó fi ń wá wọn Ọlọ́run kẹ́ yín bàbá àánú Ọlọ́run bẹ lára yín tí n bá ní máa sọ àwọn àbá abẹ́ ká sàǹfààní lára wọn àmọ́ Ọlọ́run kó wọlá gbogbo kẹ́límọ̀ kọ̀ọ̀kan ìmọ̀lá wá sọ́dọ̀ yín àmọ́ pé yóò dowó Allah. tí ó bá wá dowó àmọ́ pábẹ́ yín lọ́lọ́run ó ti máa ṣe báyìí Allah. àwa ń tún rò pé bóyá àṣẹ ẹ̀ máa wá rí láwọn ibì kan níjọ́ kan jọ máa kọ́kọ́ bímọ tíyàwó mi lóyún tá a wá bọ́ sínú bùkátà pé bó la ṣe fẹ́ ṣe báyìí bàbá wa ni mo fẹ́ fún ọ ládùúà kan mo wá wọlé àdúrà yẹn mo wá bẹ̀rẹ̀ sí ṣe mo wá ṣe dáàrin kan èyí wá rí kẹ́ni kankan fún mi lówó ẹni tí ó tún fún mi ní 50,000 àwọn náà tún ni mo ní àdúrà mi àṣàṣì mi ẹ̀yin náà ló tún mú Allah. yorùbá ànábì dáadáa ẹ wo gba tí mo sọ as far back as 2016 Allah. kò tí ì sàn tó báyìí bàbá ti ń tọrẹ ti pẹ́ àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń rò pé bóyá gbogbo wọn tó ń sọ̀sọ́ kú sọ pé torí owó ni wọ́n fi ń ṣe kíní kan owó náà tún tó ń torí bàbá ti mọ ọrẹ ta ti pẹ́ ni níjọ́ tá a déwájú wọn táwa ń kéwú tá a bá wa tọ kéwú lọ tá a tọ́ bọ̀ àwa fẹ́ mọ lọ láti àgùdà tèmi ó fẹ́ mọ lọlé bàbá máa ní wọ́n máa ń sọ kálímọ̀ kan pé fíì nítumọ̀ pé sọ lówó mọ́tò lọ́wọ́ tó fi padà sílé tí gbogbo àfa àkọ́mọ kí ó bá rí báyìí wọ́n ò mọ̀ jèrè èyí ṣe tẹ́ ń kọ́ ọmọ kí ó tẹ́ sọ pé ó dandan kó wá san fún yín ṣebí nítorí Ọlọ́run iṣẹ́ Ọlọ́run lẹ́pẹ́ ẹ̀yin ó ṣe fọlọ́run tó bá wá famarhaban èyí tí ò bá wá ẹ fọlọ́run lẹ̀ yóò mọ bí ó ti san bàbá yà sọ pé ìjọ tí ò bá sí mi ní tinú máa fi èmi àti àfa Sheriff lájọ mọ kọ lájọ mọ wòlíì la máa ń pè àfa Sheriff wòlíì àwọn méjèèjì ni tá a bá wá kí ó tán bàbá wa ní tí o bá ti sí àní mọ̀ fi ìtumọ̀ rẹ̀ ni pé kò sí owó lẹ̀ lónìí o àgbà kéwú àsanwó oṣù wọ́n tún wá fún wa ní owó káfí wọ́n mọ́tò lọ́lé ìjọ tó bá wá tún wá yá tá a bá kéwú dàrin kẹtẹ́ bí bá dé wọ́n á tún wá ní ó yá ẹ lọ́ọ́ rọbẹ̀ ẹ tẹ̀ bà ẹ tẹ̀ gàrí níwọ̀n bó ti mọ́ ń gbà náà á tún wá jẹun kò ó tún lọlé tá a bá tún lọlé wọ́n tún wá ní tá a bá tún wá wò pé ládùúgbò tẹ̀sẹ̀ tá a tún jẹun àgbà ká tún wá sọ pé mọ̀ fi ojú òwò àti ìwà sọ pé fi ó wà mẹ àwa rìn nígbà míì àmọ́ pọ̀lọpọ̀ gbà bí wọ́n ti ṣe nìyẹn báwo la ṣe fẹ́ dúpẹ́ bàbá òdo lórí adíá pé tẹ ẹ bá tó rí ni kẹ́ tó mọ kí n tó máa rí masha Allah bàbá òdo lórí rẹ pé níjọ́ tẹ ẹ bá rí lèmi fẹ́ rí níjọ́ tẹ ẹ bá ti rí wọ́n tó tiwa pọ̀ ní pé Ọlọ́run mọ fẹ́ yìí náà wọ́n wá sí ilé báyìí mo wá sọ fún wọn mo kù wọn mo ní bàbá. Allahumma salli ala Muhammad wa sallim ọjọ́ ti lọ kò sí sọ lónìí tán yẹn ẹ bá ń ké mo tàrí ẹyọ kan fún bàbá a máa kọrin kan pé bàbá láyìnlá ṣàdúrà fún wa ẹ máa gbọ́ ẹ máa wo wákà yìí Ọlọ́run tún wá ń mo rántí àdúrà kan tẹ̀ ṣe rántí bàbá ẹ ní ẹ gbàdúrà fún wa pé ẹ fẹ́ k'Ọlọ́run bùn yín débi pé níjọ́ tá a bá tún mú owó yín k'Ọlọ́run ó èyí tí ó fi wá fi san wá lẹ́sàn aburú kó fi àlùbáríkà sí kó fún wa lówó káwọn ọmọ kéwù wa náà máa jí owó wa. Masha Allah. bàbá ló ṣàdúrà yẹn. bá ti tọrọ lò. aláì a máa sọ pé bàbá aláìlà ṣàdúrà fún wa. bàbá aláìlà ṣàdúrà fún wa. tó bá dé tí ìgbà ó fi ṣe. bàbá aláìlà ṣàdúrà fún wa. bàbá aláìlà ṣàdúrà fún wa.
inú bàbá wa dùn wọ́n wà náà ní désàlẹ̀. bàbá ní oríire Haji Abdul Wahid ó jẹ́ oríire fáwọn ẹjú tàwọn gan lọ. bàbá ní oríire ti tàwọn. bàbá ní kò bá àwọn lójijì èyí tí ń jẹ́ Mukhtaru nìyẹn láti bẹ̀rẹ̀. bàbá ò jẹ́ alimọ̀lákọ́bù alikurutumi tamanja lẹ́kẹ́wò àtà àlábí bàbá ò jẹ́ ogoru lákọ́bù Al-Mukhtar láti bẹ̀rẹ̀. bàbá ní tí ò jẹ́ kó bá àwọn lójijì bàbá ní eré yẹn ó ṣe tàwọn. bàbá làwọn mọ àwọn tó ní àmọ́sọ lè máa tún ka ẹlòmíì dáadáa báyìí. amóríire ti bàbá Aliwuda tẹ́ bá fẹ́ máa kà á. bàbá ní kìí ṣe mọ́tò kìí ṣe lé. bàbá ní àwọn oríire àwọn ní ìmáàmù àríṣekọ́lá yìí àwa yìí ẹ̀gbọ́n àwa ìmáàmù lóríire àwọn. bàbá làwa ní fáàrí ti tàwọn táwọn bá láwọn kan ló ní àwọn náà lè sọ pé èmi ni mo ní ẹ̀yin náà. bàbá ní gbogbo tí ìmáàmù àríṣekọ́lá ń wí látàárọ̀ bàbá ní gbogbo tó ń wí wọ́n fẹ́ kí bàbá Aláyìnlá gbogbo àwọn ẹ̀yà wa Aliwuda lápapọ̀ owó ìyá ọlọ́mọ owó 20,000 naira wọ́n ní ọmọ wa lálùbáríkà àwọn ẹ̀yà wa ìyá àlùbáríkà látàlùwúdà ẹgbà Imam Sọ́yìb ẹjọ́ dúró mẹ́. bàbá ní táwọn fi ní Haji Abdul Wahid dúró níbi tó ọmọ obìnrin dúró yìí ọ̀rọ̀ rẹ̀ ti kọjá 50,000 ìyá àtẹ̀dá yìí bàbá lọ́rọ̀ rẹ̀ ti kọjá 50,000 ajá Medina. wọ́n ní búlẹ̀tì àkọ́kọ́ ó di Ahmadu ọmọ ọkùnrin búlẹ̀tì ẹlẹ́kẹ̀jì gbòà ó tún di Ibrahima ẹlẹ́kẹ̀ẹ́ta ó wá di Adam bẹ́ẹ̀ ni ìmáàmù tó ní agbára ó rò bí gbẹ̀mí ṣe rí ni ìmáàmù rí ni Masha Allah táǹsì mi bá ṣe rí Masha Allah bàbá wa Al-Mukhtar ní wàásù eléyìí ọ̀rọ̀ yàtọ̀ láti kọjá wàásù báyìí. mo lo adabu àtọ́líbù mọ́ àṣeyìkì yìí ni nígbà tí bàbá ti pé 100 mo wá tijú ó dá báyìí 100,000 ìyá ọlọ́mọ. 100,000 ìyá ọlọ́mọ ó di 200 fún ìyá àtẹ̀lá ẹlọ́jọ́ kúlẹ̀ kí ìyá àtẹ̀lá máa gbádùn kó máa gbádùn báyìí lókù mílíkì méje méje lójoojúmọ́ kọ̀ọ̀kan lágbára Ọlọ́run. téèyàn bá ti bọ́kùnrin kò sí tó kù oúnjẹ ọmọ ló kù. bàbá mi Aliwuda bàbá ní bí ó ṣe rí nìyẹn ìyàwó tó bá fẹ́ wa
tó bá ti mọ ẹni táwa náà mà tó tẹ̀lé wa bàbá ní ìyàwó tó bá ti mọ ẹni táwa mà tó jẹ́ Muhammad Rasulullah tó mà nábì òun ni ó dáa fún un nínú ẹbí wọn bàbá máa ń sọ bẹ́ẹ̀ bàbá òní kò lè dàrú bó bá dijọ́ ọdún bàbá ó sáfù gbogbo àwọn ìyàwó bàbá ó fún wọn bàbá rí kèmí náà tún kó ṣé kèmí náà tún 100 ní èmi mọ̀lẹ́yìn lọ́bí ilé títí bí anagunla 50,000 ìmáàmù àyè sẹ́kọ̀ 50,000 èmi náà tún ṣe é bẹ́ẹ̀ ìmáàmù Gamawi ìmáàmù Saheed bàbá láàfin bàbá Al-Huda ìmáàmù Saheed Al-Kudiri 20,000 Allahu Akbar pariwo Ọlọ́run Allahu Akbar. Alọ́run Kabiru sọ̀rọ̀ kẹ́kí bàbá tó délẹ̀ kẹ́ Alọ́run Kabiru ní ìtẹ̀lé bàbá ó so ayé oní 1,000 kò sí ẹni tí ó tẹ̀lé bàbá tí ò rówó náà Allah. kì í wá ṣe pé bàbá máa ń sọ pé ẹ lọ́ máa kó ń tàn torí bàbá máa ń níbi òkó síbi kankan ọ̀dọ̀ Ànábì ló wà Sallallahu alayhi. tẹ́rìbíyà bàbá ló ń di gbogbo tó ń dè yìí tẹ́rìbíyà bàbá wa Al-Huda Ìmáàmù Al-Kudiri bàbá láàfin wọn ní owó èlò 20,000 naira Ìmáàmù Toyib èlò ìyá àtàlà ń wòye o Ìmáàmù Toyib àti Gamawi ẹni tí o bá sanwó má fún lómi 20,000 Ìmáàmù Toyib Ìmáàmù Gamawi Allah. àtúnlọ́sọ́dọ̀ bàbá wa Abdulrazak yóò na owó débi pé bàbá wa Alhaji Abdulrazak ẹ̀yin lèmi ò kọjú sí owó ìyá àtàlà ìyàwó tí mo ọkùnrin wa ájú wá sí o mi ò dé àwọn ọ̀dọ́ yín lẹ́ẹ̀kan ó yẹ jẹ́ ìyá bẹ́ńsìn báyìí Alhaji náà bẹ́ẹ̀lì gbogbo tẹ̀kan ó yẹ Alhaji Abdulrazak 5,000 ìyá àtàlà gbogbo ọ̀nà lákàntì ẹ̀ lọ́wọ́